bá gbé nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóbi tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọ̀ lọ́ra wa èmi ọ̀fẹ́ wọn tó bá gbé wọn lọ àdúrà sí náà wákàtí méjì mọ̀ ń gbẹnu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín lọ́mọ pé ìjọ tí wọ́n ti ń ṣe é wá gbọ́ omi ìdásí mo kàn ń wò pé àwọn bàbá mi ò ti sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi mo fún 2 hours tí wọ́n bá gbé wá o tí wàá ṣe mo ń sọ jẹ́jẹ́ máa pọ̀sẹ̀ tí mo sọ yìí lọ mo fún 2 hours táwọn mi lọ gbé àwọn yẹn wá tí wọ́n bá gbé wọn lẹ̀ àlọ́ ta fẹ́ sọ ẹgbàgbé owó yẹn àdìsàn kankan ẹ̀yin lọ dá owó yẹn lára rẹ̀ kẹ́lọ́ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ́ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ bá wà sọ̀rọ̀ adébọ̀tì wọn lọ́wọ́ àwọn alẹ́ ta fẹ́ san ẹ̀yin kẹ́ lọ wá owó yẹn pé gbogbo fúlàní dá owó yẹn ẹ lọ gba àwọn yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́gbé tó bá pa wọn problem ni. àwọn fúlàní wọ́n ti kán róró nírò wọ́n ti họ́bó wọ́n ti kọjá àyè wọn báyìí o wọ́n ti lọ sí Ìgbòho ní ìlú Sunday Ìgbòho òòṣà wọ́n pa aláboyún ẹni tó tún gbówó lọ fún wọn wọ́n tún pa á ẹ wò wọ́n ti dáràn ńlá gbẹgẹdẹ ti gbiná wákàtí méjì ni olóyè Sunday Ìgbòho fún àwọn Fúlàní kí wọ́n fi comply ìyẹn ni pé kí wọ́n fi ṣe ohun tí Sunday Ìgbòho ní kí wọ́n ṣe condition tí Sunday Ìgbòho tó fún wọn báyìí wákàtí méjì ni wọ́n gbọ́dọ̀ fi yanjú ẹ̀ tí wọn ò bá gbégbésẹ̀ kí ni Sunday Ìgbòho ní kí wọ́n ṣe condition wo ló fún wọn tó fi fún wọn ní wákàtí méjì pé tí wákàtí méjì bá pé tí wọn ò ṣeun tó yẹ kí wọ́n ṣe ẹ wò ó ẹ má jẹ́ gbẹnu olóyè Sunday Ìgbòho sọ̀rọ̀ fún yín ẹ wá gbọ́ látẹnu ẹ̀ fúnra ẹ̀ ohun tó ní kí wọ́n ṣe àti ohun tí yóò ṣẹlẹ̀ tí wọ́n bá kùnà láti ṣe láàrin wákàtí méjì níwájú ọba Ìgbòho ló ti ń bá wọn Fúlàní sọ̀rọ̀ yìí o ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó lọ viral gan ṣe àwọn pé Yorùbá sọ pé ní ọjọ́ tí ègbé tó bá ti fẹnu kan iyọ̀ báyìí ọjọ́ náà ó dágbére fáyé nìyẹn ó yá lókè lọ́hùn. ẹ ní mo dín ẹgbẹ́ olùbàbá wa kádẹ̀ la olùbàbá mi ọmọ Ìgbòho oríjìnlẹ̀ ní mi èmi nìkan mọ̀ ní jẹ́ Sunday Ìgbòho ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ́ jí gbé ẹ tó pa olóyún ẹ̀gẹ́ ọwọ́ nígbòho ẹrù mi ò tiẹ̀ bà yín kúkú lájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyíjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ó bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Ìgbòho èmi nìkan mo ń jẹ́ Ìgbòho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Ìgbòho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lò ń lù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọsẹ́ mọ́ bíire kọsẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ tó ẹ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn tọ́kú fúlàní làwọn tó ń ṣe tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gán sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí lè sọ bẹ́ẹ̀ pé nígbà tẹ́ ń bá wọn sọ tán ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹni mo já àwọn yẹn wá gbé bí wọ́n pa àwọn yẹn fún kọjá yẹn tiẹ̀ ọjà fẹ́tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tí wọ́n gbé fúlàní bíbà yóò bá náà ń gbé kọ̀dẹ̀ kó níbẹ̀ bẹ́ẹ̀ kó níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kéle jẹ́ òfin òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ ọ̀rọ̀ àwọn ọmọ yín ẹ bá wọn tòkúdọ̀ ẹ bá kájọ mọ́ pé mi ta ni wọ́n pè ní dípò òun yẹn kọ́ kò sí mi. sẹ́tì pé ẹ pé náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún nǹkan pírèsì pẹ̀lú àwọn mo láìkẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbélé mi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóbi tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọ̀ lóra wa
èmi ọ̀fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdúgbò tí náà wákàtí mọ̀ ń gbẹnu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọba wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín ṣé mo pé ìjọ tí wọ́n ti ń ṣe mi ìwágbò mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yín ẹ̀pà àwọn ọmọ yín yẹn tí wọ́n bá lórí láyà àwọn máa yọ̀ǹda àwọn ẹ̀kan pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ yín náà sẹ́yìn tẹ́yìn náà dẹ̀mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yín náà sí ẹ̀yin náà mọ̀ bẹ̀ fún àwọn ọmọ yín tó ń gbé lùgbùdó alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí gbùdó wúlé ní gbùdó alájẹ bébẹ̀ náà gbé sí wọ́n gbé kó bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàdẹ compound ibẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàdẹ yẹn ẹ pè torí yẹn ẹ sọ lọ́dọ̀ fún o ibi tó ti wà kùsánú ìsáfà àwọn bàbá wa yẹn mo ń bọ̀ mbẹ́ mo búra lókàn tó ní mí mo ń bọ̀ mbẹ́ anytime from now àwọn wọnú forest yẹn torí gbàtàn tí láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ẹni máa bá ń jàgbá á bá ń jàgbá ṣùgbọ́n náà àkọ́kọ́jọ́ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó kò dẹ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà very careful DPO inú bàbá DPO ẹ̀ lè bàlúwa yẹ o ọmọ kó mọ̀ sọ ní o ẹ wà very careful táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó ohun tó ń ṣe tẹ́ ń support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kàdá gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́ra nílọ mo jágbére gan mo fàárí búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa ohun tí màá ṣe mo ń sọ déédéé màá pọ̀ sẹ̀rọ̀ tí mo ń sọ yìí ni o mo fún 2 hours káàmù yẹn lọ gbé àwọn yẹn wa tí wọn bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ kẹ lọ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ bá wa sọ̀rọ̀ anífọ̀ tí wọ́n lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin ní kẹ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ́ gbé tọ́ bá pa wọn problem ni ọ̀rọ̀ ìbẹ́ lọ sẹ́fẹ́ kábíyèsí. ẹ lọ sẹ́yìn fún ara ẹni ọba àwọn fámìlì ọba rẹ̀ ìlú wa ń lu ọmọ ìlú yìí ní mímí lọ ọ̀tí tó bá tó gbé wọn dé ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè ẹ lè bá wọn sọ tí wọn àṣẹ mi fún yín ọ̀tí tí wọn bá gbé wọn dé tí bàbá mi bá kò ní pé wọn ti gbé wọn dé ní màá tó lọ kábíyèsí lẹ́yìn ọ̀dà mi. olórí. ẹ sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Àdírẹ́sì yìí. Àwọn ẹ̀dẹ́kun wa sọ̀rọ̀ kí ẹ sọ ẹgbẹ́ ẹ̀yà fọ́tò. Ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wọ́n. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ mi lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ rò pé Sunday mi ni gbogbo ìmọ̀ pé mi ṣe Sunday mi kọ́ ìlú wa ló ń jẹ́ bẹ́ẹ̀. So ti èsì wọn á fẹ́ kẹjí ká ṣera lọ́kàn ká dẹ̀ wà vigilant.
àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kan náà bẹ́ẹ̀ tàn fún ọ ní support ẹni tí n bá gbá mú tó bá jẹ́ ọmọ wa ń bí wọ́n support Fúlàní láti máa kidnap yẹn máa pa ni ìdájọ́ rẹ̀ ní pẹ́ kápá anybody tó bá jẹ́ ọmọ Ìgbòho tó bá support Fúlàní tó jọ jíyàn gbé èyí náà wo wọ́n jíyàn gbé toyúntoyún ẹni tó wá gbé owó lọ tán ní kó gbówó wá wọ́n wá pa olóyìn ẹ̀ nílùú wa ń bí nílùú Ìgbòho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí 2 hours mo fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ ká tẹ́ wọn lọ́wọ́ kan. Ọlọ́run mà gbà wá o àwa ọmọ aládé àwọn ọmọ Yorùbá àwọn ọmọ káàárọ̀ ṣojíire wọ́n wá sọ wá di coward wọ́n sọ wá di ọ̀lẹ lásánlàsàn wọ́n sọ wá di aláìníláárí ẹ̀yin ìjọba kí ló dé ẹ̀wọ̀n tó tún ṣẹlẹ̀ nílùú tó jẹ́ ìlú lára àwọn akíkanjú àwọn akọni nílẹ̀ Yorùbá Sunday Ìgbòho ẹ̀wọ̀n tó tún ṣẹlẹ̀ ní kíákíá ní kò pẹ́ yìí lọ́ọ́lọ́ yìí nǹkan burúkú ni o ìgbájú ńlá ló jẹ́ lójú olóyè Sunday Ìgbòho it's a slap big slap nítorí náà kọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olújísọ́s TV gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáyé gbogbo ẹ̀yin tí à ń wo fídíò yìí ó ti ṣẹlẹ̀ báyìí o olóyè Sunday Ìgbòho ó ti fohùn sílẹ̀ o kílẹ̀ yìí náà rí sí fídíò yìí. àwọn ọ̀bàyéjẹ́ wọ̀nyí àwọn ẹranko tí wọ́n da awọ èèyàn bora tí wọ́n ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò tí wọ́n ń pa ènìyàn nípakúpa tí wọ́n ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀rí báyìí tí wọ́n wá sọ ìjínigbé tí wọ́n sọ di iṣẹ́ òòjọ́ wọn tí wọ́n ń béèrè mílíọ̀nù máa fi ìlú kan hàn yín ní Kwara báyìí kò sí èèyàn kankan ń bẹ ìlú yẹn lẹ́ ń wò yìí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn o wọ́n ti bẹ̀rẹ̀ lórí Ìgbòho báyìí o ṣùgbọ́n olóyè Sunday Ìgbòho sọ pé irọ́ èmi ò wá ìbò dẹ́kun fún yín wọ́n ṣe bẹ̀rẹ̀ wò lútẹ̀ wò yìí àwọn ọlọ́pàá ló wà ń bẹ̀ máa fi ohun ẹ̀ sílẹ̀ fún yín kẹ́ wá gbọ́ nǹkan táwọn ọlọ́pàá ń sọ ọlọ́pàá yẹn tó sọ̀rọ̀ yẹn ó ní òun ò rí eléyìí láyé òun pé odidi ìlú kan ó dẹ̀ tú nítorí báńdíìtì òun lẹ́ ń wò yìí Kwara lẹ́ ń wò yìí wọ́n ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ náà nìyẹn tí èéfín kéékèèké tó wá di ẹ̀rí báyìí tó wá dínà ńlá nílẹ̀ Yorùbá ẹ̀yin akíkanjú Yorùbá ẹ̀yin akin Yorùbá ẹ dìde o ẹ fìmọ̀ ṣọ̀kan Yorùbá ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká kò nídìí ìjínilẹ́sẹ̀ ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kun kò lè gbé wa débì kankan ẹ fọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá Fúlàní ò gbọ́dọ̀ ṣe kíni wọn ò gbọ́dọ̀ túlù mọ́ wa lórí wọn ò gbọ́dọ̀ gba ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ sọ wá di aláìlára aláìlẹ́nìkan ẹ̀rí báyìí bàbá ò mọbi tí ọmọ wà mọ́ ọmọ ò mọbi tí bàbá wà mọ́ ẹ̀rí ìyàwó ti pàdánù ọkọ ti pàdánù ìyàwó ẹbí ti túká ẹ̀rí báyìí mọ̀jẹ̀sẹ̀ ó ń tojú òbí ẹ̀ ó ń lọ sọ́run ọ̀run àpàpàǹdodo ikú oró ikú òjijì ń pa ìyàwó lójú ọkọ ikú oró ikú òjijì ń pa ọkọ lójú ìyàwó ẹ̀rí báyìí àwọn ọmọ tí ò tó nǹkan wọ́n ń na odidi baálé ilé ọmọ ò lè sọ̀rọ̀ ọmọ ò lè gba bàbá nǹkan burúkú ló ṣe wá ní orílẹ̀-èdè Nàìjíríà yìí kọ́lọ́run kó gbà wá ìlú yẹn lẹ́ ń wò yẹn ẹ jẹ́ ń fohùn ẹ̀ sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò kẹ́ wá lọ gbọ́ ohun tẹ́yìn náà bá rí sí fídíò yìí ẹ já pàdé ní comment section ẹ bá mi share. Kwara State see where we dey o nobody dey in this town again o. The people in this town, all of them, they have run away. Kidnapper don't pursue them from this village. So, but I'm doing video. Can you go shine up? This is my first time to my kidnapper pursue your clone. Is anybody to want to know? Loot it down. Somebody to want to know.
They say Ọwá Oníre, Kwara State. Bàtà ń bọ̀ àgbà òró jáde sí gbogbo ẹ̀bẹ̀ gbogbo yẹn lágbà. Gbogbo ìlú ti jáde tán o. Ìlú ti jáde o, ìlú wọ́n ti tú jáde lọ. Nobody dey again. Àfi ewúrẹ́. Ewúrẹ́ nìkan ló wà o. Ewúrẹ́. Kò sẹ́nibọ́dì tó wà lù mọ́ o. Àfàwà ọlọ́pàá làwa take over ń bí wa. Ó rí. Nobody dey for town again o. Okay, Ọwá Oníre. Àbí? Àṣẹ Ọwá Oníre. Ọwá Oníre. Màá fẹ́ fi Bídèmí fi ṣe yẹ̀yẹ́. Ọwá Oníre o. Ọlọ́pàá làwa take over ń bí. Ọwá Oníre, Kwara State. Nobody there in the town again. Oh, this is Ọwá Oníre Palace. Ọwá Palace Ọwá Oníre o. Ọwá Oníre. Kò sẹ́ni bọ́ọ̀dì tó wà ń lù o. Ẹ̀dùn wà. Ọlọ́pàá nìkan ló wá síbí o. Bí la patrol wá sí o. Ọwá Oníre. Ọwá Oníre, Kwara State. Well done. Aguda. Okay, you dey snap. Solution. Anybody to want more. Nobody dey town again. Me Glory, this is my first time. Ọwá Oníre. Hey.